ẹ já máa fi kí wa pé a kú ojúmọ́ ní ibi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lẹ́ni tí ń ṣe ọjọ́ Jímọ̀ pẹ̀lú bójúmọ́ tèmi ṣe mọ́ ojúmọ́ owó ojúmọ́ ọlá àtàìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ òní yóò máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. A kí gbogbo wa níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, a kí wa pé ẹ káàbọ̀ torí pé ìdarapọ̀ mọ́ wa tẹ́yìn ṣe òun náà ní gún wa ní kẹ́sẹ́ tá a fi mọ́ra sí gbogbo èyí tí à ń ṣe yìí. A kí yín lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ti wà pẹ̀lú wa láti ọjọ́ tó ti pẹ́ tá ti jọ ń bá bọ̀. Ẹ kú ìfẹ́ àti àdúrótì. Ìròyìn fún ti àsìkò yìí náà la mú wa. Orúkọ oníròyìn yín kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn náà fún tásìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Lórí ọ̀rọ̀ ọmọ tó ń sọ tá a mọ̀ sí àbádòfin owó orí tuntun, àwo pa àjọṣe rẹ̀ ò bẹ́ẹ̀ la ò sinmi lórí àtúnyẹ̀wò àti àgbéyẹ̀wò rẹ̀. A wà lórí ẹ̀ ní digbidigbi. Àwọn tó jẹ́ sẹ́nítọ̀ nílẹ̀ yìí náà fi ohùn léde sáwọn alátakò tí wọ́n ń takò wọ́n lórí àbádòfin náà. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ EFCC ló ké sí gbogbo àwọn ọ̀dọ́ langba orílẹ̀‐èdè yìí. Ọ̀rọ̀ Goodluck Ebele Jonathan ló ti ń kálẹ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe rí àsíá ìpolongo ìbò fọdún 2027 ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Àríwá tó jẹ́ ti Goodluck Jonathan. Ìdàrúdàpọ̀ mìíràn ló tún ti ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Delta báyìí o. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ náà sọ èyí di mímọ̀ lẹ́yìn tí àwọn ọmọ ogun lẹ́yìn tá a mọ̀ sí sójà náà lu olórí wọn kan pa sí àgọ́ wọn. Ṣé bí ohun tá ó jẹ òun náà là ń wá kiri, Èdùmàrè má jẹ́ ká pàdé ohun tí yóò jẹ wá nígbà kọ̀ọ̀kan. Àgbẹ̀kànga kan rèé tó kú sẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ àjọ Civil Defence ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ àwọn bíríkìlà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kan tán ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké 2 ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣé oògùn ní kápẹ́lẹ́ yìí ni àbí jùjú? Arákùnrin kan rèé tó fi pépà funfun ra ọ̀kadà tuntun lọ́wọ́ oníbàárà rẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó ló bá dèrò ọgbà ẹ̀wọ̀n. Inú ìròyìn ti ilẹ̀ òkèrè báyìí, wọ́n yìnbọn pa olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látàrí pé ó ń yọ̀ pé ikọ̀ náà ó fi ẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lélẹ̀ ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ náà bá yìnbọn pa. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Lórí ọ̀rọ̀ ọmọ tó ń sọ tá a mọ̀ sí àbádòfin owó orí tuntun èyí tó ti ń di awuyewuye láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí, àtúnyẹ̀wò àti àgbéyẹ̀wò rẹ̀ àsinmi lórí rẹ̀ o. Àwọn sẹ́nítọ̀ ò ní wọ́n fi ohùn léde bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń jà káàkiri ilẹ̀ yìí wípé àwọn tó jẹ́ sẹ́nítọ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní wọ́n ti ṣẹ́ ewele yíyẹ àbádòfin náà wò èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé ka iwájú wọn láti ṣe àtúnṣe àti àtúntò sí owó orí èyí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí yóò máa san fún ìjọba àpapọ̀. Níṣe ni àwọn sẹ́nítọ̀s yìí ni wọ́n ti wá fi ohùn léde lánàá òde yìí nínú ìta àti rí ẹni tó jẹ́ Senate President náà Godswill Akpabio àti ẹni tó léwájú nínú àwọn sẹ́nítọ̀ ètí orúkọ tẹ̀ ń jẹ́ Ọpẹ́yẹmí Bámidélé nínú èyí tí wọ́n ti fi ohùn léde pé àwọn kò dẹ̀yìn bẹ́ẹ̀ ni àwọn kò sinmi lórí àtúnyẹ̀wò àti ṣíṣe àgbéyẹ̀wò àbádòfin náà. Wọ́n ní kí ló fẹ́ máwọn sinmi lórí rẹ̀ àti pé kí ló fẹ́ máwọn jáwọ́ kúrò lórí àtúnyẹ̀wò àbádòfin náà léyìí tí àwọn ti gbé wọ inú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ tó ti gba kíkà ẹlẹ́ẹ̀kejì kọjá. Ó ní kí wá ló tún fẹ́ mú àwọn táwọn yóò wá káwọ́ gbéra àbí táwọn yóò dẹ̀yìn ní orí rẹ̀. Ìgbà tí Godswill Akpabio tí yóò máa fi ohùn léde, ó ní tó dá wọn lójú gbangba ni wípé gbogbo tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ń fẹ́ ó náà ni àwọn yóò bá wọn fẹ́ lórí ọ̀rọ̀ àbádòfin yìí. A wà lórí rẹ̀ tá a sì ti ń ṣe àyẹ̀wò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ètí àwọn ti gbé àwọn ìgbìmọ̀ elétò ìṣúná kan dìde nínú ètí wọn yóò yọ ṣe àbẹ̀wò káàkiri orílẹ̀-èdè yìí fún odidi ọ̀sẹ̀ 6 táwọn yóò fi mọ ojú ìwòye àwọn ènìyàn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé àwọn gbé wọ inú kíkà tí ń ṣe ẹlẹ́ẹ̀kẹta níbi tí àwọn yóò ti bu òǹtẹ̀lú ó ní gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí
yìí ṣe àdánìkànṣe ó ní àbádòfin náà òun ló wá láti ọ̀dọ̀ ìjọba gẹ́gẹ́ bá a sì ṣe mọ̀ pé ẹ̀ka mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní ìjọba ní orílẹ̀-èdè yìí nínú èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ẹ̀ka kan gbòógì ó ní ààrẹ ló gbé àbádòfin náà wá sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ó ní àwọn ò tó ẹni tí àwọn lè da àbádòfin náà nù lópin ìgbà tí kìí ti ń ṣe àárín ara àwọn ni àbádòfin náà ti wá ó ní káwọn tiẹ̀ tó lè sọ wípé àwọn kò gbà wọlé àwọn yóò ṣiṣẹ́ takuntakun táwọn yóò sì rí wípé àbádòfin náà ó ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn yóò sì fàbọ̀ fún àwọn tó jẹ́ abẹnu àwọn tó jẹ́ aṣojú fún ìjọba àpapọ̀ kó tó di pé àwọn lè ṣe irú ìgbésẹ̀ náà èyí ló wá fà á tí Ọpẹ́yẹmí Bámidélé àti Godswill Akpabio fi ní a sì wà lórí rẹ̀ o à ń ṣe àyẹ̀wò rẹ̀ lọ́wọ́ fún dídí ọ̀sẹ̀ mẹ́fà gbáko òun náà ni a yóò fi ṣe àyẹ̀wò rẹ̀ ó ní bí àyẹ̀wò náà tó bá jẹ́ wípé ó dáa tó sì ṣe farati bí èèyàn fi wà láìtàláyì tó pe Jésù Kristi kódà kẹ́ ẹ fi oògùn gbárí lórí pé ká má buwọ́lù irọ́ pátápátá òun náà lẹ́pa torí pé ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ó ló jẹ àwọn lógún jùlọ. Ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jọ gbógun ti ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ EFCC ló ké sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti ṣe àtìlẹ́yìn fún wọn. Ẹni tó jẹ́ alága àjọ EFCC yóò di Economic and Financial Crimes Commission Ọlá Olúkáyọ̀dé ló fi ọ̀rọ̀ náà léde látẹnu ẹni tó jẹ́ aṣojú rẹ̀ níbi ìpàgọ́ kan èyí tí wọ́n tó wáyé ní town hall ní Kano tí ń ṣe ìpínlẹ̀ Kano lẹ́ni tí adarí àjọ ọ̀hún ti zóònù Kano Ibrahim Sazali tó sojú fún ibẹ̀ ni wọ́n ti fi ohùn náà léde nínú èyí tí wọ́n ti ké sí gbogbo àwọn ọ̀dọ́ langba orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ ṣàtìlẹ́yìn fún àjọ EFCC èyí àjọ tó rí sí ìwà àjẹbánu àti jẹgúdújẹrá láàrin àwùjọ pé kí a lè jọ gbógun ti àwọn tí wọ́n ń ṣe ìwà àjẹbánu láàrin wa yìí ó ní àjọṣepọ̀ tó dán mọ́ná ó yẹ kó wà láàrin àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ EFCC torí pé àwọn méjèèjì yìí ó ní wọ́n jọ ní nǹkan ṣe tí wọ́n sì jọ fọ àwùjọ wa mọ́ ó ní bí àwọn ọ̀dọ́ langba tí wọ́n bá ti ń dáàbò bo àwọn oníṣẹ́ láabi àwọn tán hùwà àjẹbánu láwùjọ yìí ó ní ìwà náà yóò tún máa gbèrú sí ni ó ní ṣùgbọ́n tí wọ́n bá ti ń fọn rere tí wọ́n sì ń pariwo wọn síta àwọn náà yóò tètè máa gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe fọ àwùjọ náà mọ́ fún ìdí èyí àárọ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọ̀dọ́ langba ẹ tètè darapọ̀ mọ́ wa ẹ jájọ kọ́mọ lùbọ́pọ̀ kí ẹ jájọ ṣiṣẹ́ pọ̀ láti lè fi ìwà àjẹbánu tì ká fi sẹ́yìn bí eégún bó ṣe fi sọ Ọlá Olúkáyọ̀dé òun náà ló pe gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Goodluck Ebele Jonathan náà ti ń kálẹ̀ káàkiri báyìí o pẹ̀lú bí wọ́n ṣe àwárí àsíá ìpolongo ìbò rẹ̀ fọdún 2027 ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Àríwá tá a mọ̀ sí ilẹ̀ Haúsá. Ọ̀rọ̀ náà ló ti ń ṣe àwọn ènìyàn ní kàyéfì tó sì ti ń ṣe wọ́n ní ààyìn pẹ̀lú bí wọ́n ti ṣe rí ogúnlọ́gọ̀ àsíá ìpolongo fún ètò ìdìbò ọdún 2027 ti Goodluck Ebele Jonathan ní ìpínlẹ̀ Kano ní gbogbo àwọn agbègbè tó jẹ́ ojojúngbèsè ó ní wọ́n ti rí àwọn àsíá ọ̀hún nínú ètò tí ń kọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú pé awu ebi ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àléfà yìí kò tí ì lo ọdún méjì débi pé àwọn kan tó ti ń polongo ìdìbò báyìí ibi tí wọ́n ti rí àsíá ọ̀hún ibẹ̀ náà kọ sí wípé Goodluck Ebele Jonathan olùgbàlà wa ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa fi ojú ìwòye tí wọ́n ní ebi láìpẹ́ yìí ó ní Goodluck Jonathan Ebele àti ìyàwó rẹ̀ ni wọ́n ti fi ohùn léde wípé àwọn kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú jíjẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ẹni bò wá tún ni àti àwọn ti ṣe ń kálẹ̀ káàkiri ilẹ̀ Haúsá yìí wọ́n ní ẹ jẹ́ ká sì fọwọ́ lẹ́ran ká máa wòye náà ìbọ́dún náà fẹ́ pé kò ní sẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa á wo ìtú tí Goodluck Jonathan tó fẹ́ pa lórí ètò ìdìbò tọdún 2027. Ìdàrúdàpọ̀ míì ló ti ń gbọ́ bàbá yìí ò ní ìpínlẹ̀ Delta àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ náà ni wọ́n fi ohùn náà léde lẹ́yìn táwọn sójà tá a mọ̀ sí ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n lu olórí wọn kan pa ságọ̀ wọn. Ẹni tó jẹ́ olórí tí ó jẹ́ ti agbègbè Okuama ìjọba ìbílẹ̀ Ughelli South ní ìpínlẹ̀ Delta èyí tá a mọ̀ sí Pa James Achowuko
Ògbóròkò ó ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti dá sẹ̀ríà fún títí tí ẹ̀mí sì fi bọ́ ní ẹnu rẹ̀ ní àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí, gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ láti inú oṣù kẹjọ ọjọ́ 2 sí 20 inú oṣù kẹjọ ọdún tá à ń lò lọ́wọ́ yìí ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn olórí tó jẹ́ ti Okuama ní ìjọba ìbílẹ̀ Ughelli South yìí, nínú èyí tí wọ́n ti fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn náà lọ́wọ́ nípa ikú tó pa àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọn kò dín ní 17 ní ìgbà náà lọ́hùn. Láti ìgbà yìí ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn olórí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè náà tán sì tì wọ́n mọ́ àtìmọ́lé títí di àná òde yìí, nínú èyí tí ẹ̀mí arákùnrin tó jẹ́ adarí fún agbègbè náà Ògbóròkò tó ti jáde láyé, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ adarí agbègbè ọ̀hún míì ìyún pa Dennis Okugbaye tó sọ di mímọ̀ wípé òun náà ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní àgọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún agbègbè náà olóyè Albert Opomodije SAN ó ní àwọn ti gbé ìgbésẹ̀ táwọn ti fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ náà ṣáájú, nínú èyí tí wọ́n ti ní àwọn pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ẹjọ́ tí wọ́n sì ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 100 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn lórí pé wọ́n fi ìyà jẹ àwọn ènìyàn náà kó tó di pé ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 9 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, tá àti ẹ̀wà mọ̀ wípé ẹni tó jẹ́ adarí ọ̀hún kò ní sojú rẹ̀ léè tó ti jáde láyé báyìí. Èyí ló wáá fà á tí gbogbo àwọn ọ̀dọ́langba náà fi ní àwọn múra ìjà o, àwọn sì múra ogun pẹ̀lú àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọn kò bá ṣe bẹ́ẹ̀ kan yọ̀ǹda àwọn 3 tó kù ní àgọ́ wọn, torí wípé ìgbé tí wọ́n gbé àwọn adarí àwọn yìí ó ní kò tọ́ tí kò sì tọ̀nà, tó fi jẹ́ wípé ẹnìkan tó jẹ́ adarí gbòógì Ògbóròkò ó tún wá kú sí àgọ́ wọn látàrí pé wọ́n nà wọ́n ní ìnàkúnà, wọ́n sì fi ìyà jẹ wọ́n lọ́nà àìtọ́. Fún ìdí èyí à ń dúró de ọjọ́ kan gbáko tí wọ́n fi yọ̀ǹda àwọn tó kù, bí bẹ́ẹ̀ kọ́ ayé òkógun jà àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Àwọn ọ̀dọ́langba ilẹ̀ Delta náà fi ohun náà léde. Ṣé bí ohun tí a ó jẹ náà là ń ṣe bẹ́ẹ̀ tá à ń wá káàkiri, Èdùmàrè má jẹ́ ká pàdé ohun tí yóò jẹ wá lẹ́nu iṣẹ́ wa o. Àgbẹ̀kànga kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó kú sẹ́nuṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè tán pè ní Ládẹrin tí ń ṣe Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, nínú èyí tí àgbẹ̀kànga kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àmúsàn Ọlárẹ̀wájú ẹni ọdún 32 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí látàrí pé ń wá oúnjẹ òòjọ́ rẹ̀ lẹ́nu iṣẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá tó ṣe ìyún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 4 inú oṣù tá a wọ̀ yìí ní abúlé oko Ládẹrin tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tó gbé iṣẹ́ fún Àmúsàn ètí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláyínká bó ṣe pé àwọn agbófinró wípé ẹni tó jẹ́ agbẹ́kànga ó ti ṣe bẹ́ẹ̀ kú sínú kànga lásìkò tó ń gbẹ́ kànga náà lọ́wọ́. Ǹjẹ́ bò ní ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀? Wọ́n ní ike ọ̀dà tán fi ń gbọ́n yẹ̀pẹ̀ láti inú kànga tí wọ́n sì fà lọ sókè lọ da yẹ̀pẹ̀ náà sílẹ̀, òun ló ṣe bẹ́ẹ̀ tó jálu Àmúsàn Ọlárẹ̀wájú lórí lásìkò tí wọ́n fa ike náà wá sókè tí okùn rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó já jíjà tó já báyìí agbárí Ọlárẹ̀wájú náà ni ó já sí, nínú èyí tí kò jẹ́ kó mọ ohun tó ń ṣe mọ́ ṣáájú kí àwọn ènìyàn tó gbìyànjú láti gbé jáde kúrò ní inú kànga ọ̀hún tí wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n pè ní Federal Medical Center Ìdí-Àbà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn náà ó ní wọ́n ti kéde rẹ̀ pé eléru rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó tún sungi ọmọye ti rìn ọjà tá a sọ kò sì bọ́mọye mọ́. Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún ó ní wọ́n ti gba òkú rẹ̀ láti lọ rèé sin gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wọn. Ó tún mú ìrántí wá pé ní inú ọjọ́ 3 inú oṣù karùn-ún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ó ti ṣẹlẹ̀ ní agbègbè tán pè ní Ládẹrin yìí nígbà tí àwọn òṣìṣẹ́ àgbẹ̀kànga méjì kan tán wá láti ìpínlẹ̀ Èdó tí ń ṣe Benin tí wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn náà dákẹ́ sí inú kànga lásìkò tí wọ́n gbẹ́ kànga náà ní agbègbè Ládẹrin yìí nílùú Abẹ́òkúta tá a mọ̀ sí ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ àjọ Civil Defence yún ẹ̀ṣọ́ ara ẹni náà ní ààbò ìlú ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ àwọn bíríkìlà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kan èyí tí wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké 2 ní ìpínlẹ̀ ọ̀hún.
ní ìlú Ìwó tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìtòsí ààfin Olúwo ti ìlú Ìwó. Ó náà ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú àlàyé tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún Ìgbàláwọlé Sótìyọ tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn mẹ́rin tí wọ́n jẹ́ bíríkìlà ó ní ọwọ́ bà ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́ni tó fi orúkọ wọn léde pé Sodiq Ọ̀pẹyẹmí ẹni 30 ọdún, Hafiz Ọlálékan ẹni ọdún 36, Ismail Ibrahim ẹni 30 ọdún àti Abdullahi Garba ẹni ọdún 33 tó ní wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké méjì tọ́jú orí wọn wà ní ọmọ ọdún 13 àti ọmọ ọdún 12 ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn ọmọ kéékèèké méjì ó ní wọ́n gbé ní ọ̀dọ̀ ìyá wọn èyí tí ó ti darúgbó tí kò sì ní agbára láti tọ́ àwọn ọmọ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ètò mú àwọn ọmọ ọ̀hún kí wọ́n lọ rè máa tọrọ owó láti fi jẹun, táwọn ọmọ náà sì ti pinnu pé àwọn kò ní padà sí inú ilé àwọn ọmọ torí pé àwọn kò rí oúnjẹ jẹ lásìkò tí wọ́n tọrọ owó lọ́wọ́ àwọn bíríkìlà yìí. Wọ́n ní wọ́n sọ di mọ̀ pé àwọn bíríkìlà náà wọ́n mú owó tó jẹ́ 500 naira láti fún àwọn ọmọ náà tí wọ́n fi tàn wọ́n lọ inú ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ ọ̀hún nínú èyí tí wọ́n ti ní ìbálòpọ̀ lọ́nà àìtọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké náà kó tó di pé ọwọ́ pálábá wọn ó wá ṣẹ́gi. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn ọmọ kéékèèké ọ̀hún lẹ́nu wò, àwọn náà ṣe ní àlàyé pé lóòótọ́ àti lódodo làwọn ti jingiri nínú káwọn máa tọrọ owó lọ́wọ́ àwọn ènìyàn láti fi jẹun látàrí pé ibi táwọn ń gbé wọn kò fún àwọn lóúnjẹ, kò sì sí ìtọ́jú tó péye. Àmọ́ ṣá o, ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ civil defence náà Ìgbàláwọlé ó ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti wà ní akóló àwọn báyìí nínú èyí tí wọ́n sì kọjú wọn sílé ẹjọ́ láti lọ gba ìdájọ́ òdodo lórí ìwà tí wọ́n wù ọ̀hún. Ṣé oògùn ni ká pe eléyìí ni tàbí jùjú? Arákùnrin kan ló lọ́ọ́ fi bébà funfun báláwo ra ọ̀kadà tuntun ní ìpínlẹ̀ Èkó ló bá ṣe bẹ́ẹ̀ tó dèrò ọgbà ẹ̀wọ̀n báyìí. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ọ̀jọ́ tí ń ṣe ìpínlẹ̀ Èkó ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ju Jẹ̀lílì Isiaka sí ẹ̀wọ̀n oṣù 18 gbáko lórí ẹ̀sùn pé ó ra ọ̀kadà kan èyí tí owó rẹ̀ jẹ́ 700,000 pẹ̀lú pépà lásán nínú àpò ọ̀rá tó dì sí. Gẹ́gẹ́ bí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì Ọ̀jọ́ náà èyún LKJ Láyẹni tó ṣe látẹnu ẹni tó jẹ́ agbèfọ́ba Simon Uche ó sọ di mọ̀ pé ní ọjọ́ 6 inú oṣù kẹjọ inú ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Ajangbadi Ọ̀jọ́ ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí Isiaka bó ṣe di bébà tó gé ní ìgé owó sínú láìlọ́ọ̀nù tó sì gbé fún ẹni tí ń ta ọ̀kadà bàjáàjì ọ̀hún èyí tó fi ra ọ̀kadà tuntun náà tẹ́ni ọ̀hún ò sì yẹ̀wò títí tí ó fi gbé ọ̀kadà náà tó fi gbé lọ. Nígbà tí ojú rẹ̀ là tán ni ó fi gbé ta táwọn agbófinró sì tọpinpin ọ̀rọ̀ ọ̀hún tó fi fi páńpẹ́ òfin mú Jẹ̀lílì Isiaka nígbà tí ẹni tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún tó ń júbẹ̀ ìwòrò tí wọn kò tí ì mọ ibi tó wà títí di àkókò tí wọ́n fi ṣe ìdájọ́ Jẹ̀lílì Isiaka yìí ni adájọ́ Láyẹni bá ní lórí ẹ̀sùn tá a fi kàn yìí ó lọ sí ẹ̀wọ̀n fún odidi oṣù 18 gbáko. Ìròyìn ti ilẹ̀ òkèrè báyìí, níṣe ni wọ́n yìnbọn pa olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látàrí pé ó ń yọ̀ pé ikọ̀ náà ló jáwé olúborí tó fẹ̀yìn Man U mọ́lẹ̀ ní orílẹ̀-èdè Uganda. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún agbègbè tó pè ní Lukaya, alukoro àwọn agbófinró ibẹ̀ Tuwaa Kezie ètò fi ìròyìn náà léde ó sọ di mọ̀ pé ní ilé oúnjẹ kan èyí tó wà ní Lukaya ọ̀hún tí ń ṣe orílẹ̀-èdè Uganda ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nígbà tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tán fi ẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù Man U jalẹ̀ nínú ìfọsẹ̀wẹsẹ̀ èyí tó wáyé yìí nínú èyí tí àti agbábọ́ọ̀lù àtàmátàsé Jurriel Timber àti William Saliba tí wọ́n ti ju àmì ayò 2-0 fún ikọ̀ agbábọ́ọ̀lù Man U lásìkò náà. Ó ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Seyonga ni ó ń yọ̀ lórí pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ó jáwé olúborí. Ariwo tí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal yìí èyí tí wọ́n pa ó ní wọ́n sọ di mímọ̀ pé ó di ẹni tó jẹ́ alákòóso ilé ìtajà oúnjẹ náà lọ́wọ́ nínú ètò ti pé ẹni tó jẹ́
ọlọ́dẹ ibẹ̀ tí ń sọ ilé oúnjẹ náà wípé kó wá báwọn dá sí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n bá John Soyinka àti ẹnì kejì rẹ̀ tó fara gba ọ̀gbẹ́ náà sọ̀rọ̀ tí wọn kò gbọ́ tán sì ń yọ̀ ní àyọ̀jù. Ó ní ẹni tó jẹ́ ọlọ́dẹ náà ló bá ṣínà Bájínátù bolẹ̀ tó sì dẹ́mi John tó dá légbodò nígbà tí ẹnì kejì rẹ̀ tó farapa nínú ètí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn báyìí gẹ́gẹ́ bí àlàyé tí Tùwá Àkàsíyè alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà wá ṣe. Ó ní àwọn ń ṣe ìgbìyànjú láti fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ ọlọ́dẹ náà tó yìnbọn pa John àti olùtajà ilé oúnjẹ náà. Bẹ́ẹ̀ náà ló sì tún wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan pé bẹ́ẹ̀ bá ti jáwé olúborí ẹ má yọ̀ láyọ̀jò torí wípé ara ń kan àwọn ènìyàn bára ti ṣe ń kan Gaza. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì, orúkọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí tẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀, tẹ́ ẹ bá sì ti ṣe a kí yín pé ẹ kú ìfẹ́ ẹ̀tàn notification yín bó bá ti ń dábàálẹ̀ báyìí kó sì máa dé ti gbọ̀yìn ní wàrà sísà. Títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò àbúrú síra wa. Ó dàbọ̀.